láti last year pé mo respect diplomacy but ní ìpàkọ́ mi báyìí a máa jà. Correct. Yes. Àsìkò yàn. Ẹ jẹ́ kí n gbàgbé ẹ̀kọ́ náà kò ní ẹ̀kọ́ òkọ́lá. Ẹ̀kọ́ náà kò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọ́lá. Tí ẹ bá ní. In tó wà bẹ́ẹ̀ ni pé àwa ti dúró tán. A dúró tán kò ń ṣe fún Chief Sunday Igboho nìkan. A dúró tán fún gbogbo ọmọ Yorùbá all over the world. Welcome to Yagboyaju TV, the vision of a free Yoruba nation. Stay informed. Stay united. We know where these guys are. We know where they live. We know their parents. You know them Why? as a government. Of course we do. They live with the same community we live. So why is it difficult to get them? That is the $1 million question that I should ask you. We are trying to understand, for those of us who are now conversant with Zamfara, have never been there, and we hear you as a chief security officer speak tonight to say you know these people, we know but that. yet you can't get them. It's a head scratcher. It is something that we are trying to all put our heads together. That is why, from what I can do as a governor, to have this CPG as a first line of defense. Of course, military are there, police are there, as well as civil defense, but they are not under my control. They are under the control of federal government. And they are Now, let's hear the powerful message that shook the Nigerian government, the voice of Olayomi Koiki, fearless, unfiltered, and unstoppable. Could it be when he said, "We will fight"? Or when he declared that, "If they kill me, many of me will rise"? Which speech do you think caught the government's attention? Let us know in the comments, and don't forget to subscribe and hit the notification bell for more updates from Yagboyaju TV. We are here, Lord Babawa, Olayomi Sunday, Adeyemo Igboho, Osha. ODF, ODF, a gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní àárọ̀ yìí bí àwọn olórí wa nílẹ̀ yìí àbí olórí ara wọn Fúlàní bọ́n ṣe rán àwọn èèyàn pé kí wọ́n attack bàbá wa Sunday Igboho. Bàbá dúpẹ́ lọ́dọ̀ pé ìgbà tó máa débẹ̀ àwọn náà bá wọn ní akọ wọn rí wípé ẹ má jẹ atara jẹ ṣe ajá tó bá wọlé ẹkùn tó bá bọ̀ yóò fẹ́ jẹ ajá tó bá wọlé ẹkùn yóò fẹ́ jẹ dandan ni kó fi ẹ̀jẹ̀ kó fi wẹ̀ èmi á máa sọ kí nìkan wípé ọjọ́ tí ejò bá wọnú ìjà lọ fúnra ẹ̀ lọ́wọ́ aṣáára ẹ̀ pa a fẹ́ sọ fún wọn ní a fẹ́ sọ fún federal government of Nigeria wípé kọjá wọn nǹkan tó ṣe yìí ẹ stop ẹ. Enough is enough. Enough is enough. Ẹ jáwọ́ ńbẹ̀. Olóyè Sunday Igboho kọjá ìtẹ́kọ̀ lè mú bí tẹ̀lé mú bí pépépépà. Àkàdá ènìyàn ni àkàdá ẹ̀dá sí pẹ̀lú. Tẹ́ bá lè pé ẹ lè mú ẹ̀yin ṣeré ni. Ẹ̀yin olóṣèlú Nàìjíríà pàápàá ẹ̀yin ọmọ Yorùbá. Tí ẹ ń gbé yìí gbẹgbẹ jẹ́ igbe kan lọ gbé olóyè Sunday Igboho. À ń fi àkókò ìsọfún yìí pé kí ẹ jáwọ́ níbẹ̀. Bí ẹ bá jáwọ́ níbẹ̀, ẹ kàn dínú yọ̀. Ẹ kàn dínú yọ̀. Orúkọ tèmi ni Dr. BJ Olówó. General Defence Commandant fún Oòduà Defence Force tẹ́lẹ̀ fẹ́ gbé mi kẹ́ múra àwọn àbí pẹ̀lú bàbá wa ọ̀rẹ́ mi pẹ̀lú pàtàkì Koiki Media Chairman Koiki is here. We are here together live. Ẹ jẹ́ sọ̀rọ̀ fún yín Koiki ò ṣe gbé Òòṣà ò ṣe gbé BJ ò ṣe gbé gbogbo àwọn agitator nílẹ̀ Oòduà ò ṣe gbé àwọn bàtà ò ṣe gbé ẹ jẹ́ kí ẹ gbàgbé ẹkún náà kò ní ẹ̀kọ́ òkọ́lá ẹkún náà kò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ òkọ́lá tí ẹ bá gbìyànjú ẹ tí ẹ bá dánwò ẹ máa dán tán mo fẹ́ kí lè kó yẹ yín o kẹ jáwọ́ níbẹ̀ over to you my brother. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Dr. BJ Olówó. Èmi ti sọ pé n tí a gbé dání kò ń ṣeré. Tá bá ti release signal àwọn tí mọ signal láti jẹ́ kí wọ́n mọ̀ pé under 6 hours under 1 hour 2 hours kódà béèyàn bá wà ní Kwara ó ti dé bíbáyìí láàárọ̀ yìí béèyàn bá wà ní Kogi ó ti dé bíbáyìí láàárọ̀ yìí kódà béèyàn bá fẹ́ dé láti Sokoto tẹ́ bá wá rí gbogbo àwọn ojú kọ̀ọ̀kan tẹ́ ń wò yìí mo máa ń sọ ní gbogbo ìgbà pé Koiki Media ní kọ́kọ́ ni ó ń ṣiṣẹ́
àwọn ojú tí ẹ̀ ń wò lẹ́yẹ kọ̀ọ̀kan yìí wọ́n ń ṣiṣẹ́ ju Koiki Media lọ bọ́ nítorí pé Koiki Media gẹ́gẹ́ bí mídíà tó ń jáde tó ń sọ̀rọ̀ lójoojúmọ́ lẹ ṣe ń rò pé òun nìkan ló ń sọ̀rọ̀ Chief Sunday Igboho nìkan kọ́ ló ń sọ̀rọ̀ gbogbo àwọn tó dúró yìí ló ń sọ̀rọ̀ gbogbo 60 million Yorùbá ló ń sọ̀rọ̀ kí ni wọ́n ń sọ wọ́n ní àní àfẹ́ ṣe Nàìjíríà mọ́ wọ́n ní Nàìjíríà ń ṣe Nàìjíríà ṣàlàyé Nàìjíríà yá wa lò ní nítorí pé Yorùbá ti ń bẹ before Nàìjíríà àwọn òtẹ́ ní kankan ṣe pẹ̀lú Nàìjíríà ó ṣe kí ni ó ń yá wa lò ó sẹ́yìn express ẹ jẹ́ kí wọ́n ráyè expire so ó dẹ̀ ti expire tí wọ́n bá wá ní àwọn fẹ́ ní líle à ń sọ fún wọn pé bàbá wa Professor Banji Akintoye tí bàbá àgbàlagbà wọ́n ní ká máa dúró fún diplomacy gbogbo àdé mi máa ń sọ láti last year pé mo respect diplomacy but ní ìpàkọ́ mi báyìí a máa jà àsìkò yẹn tí tó ní àsìkò pé àníjà yẹn kí wọ́n mú yẹn kúrò nítorí pé wọ́n lè máa threaten wa ní pé à ń béèrè fún ẹ̀tọ́ wa à ń béèrè fẹ́tọ̀ àwọn ìyá wa à ń béèrè fún ẹ̀tọ́ bàbá wa à ń béèrè fún ẹ̀tọ́ àwọn tó ń bọ̀ lọ́jọ́ iwájú èmi máa ń fi rẹ́kọ̀dì sí ìjọ tá a bá ń sọ̀rọ̀ èní á máa jẹ́ 26 day of April tá a bá wo aago kan àbọ̀ ó fẹ́ lọ lù báyìí nítorí pé àwọn ọmọ tó ń bọ̀ lọ́jọ́ iwájú wọ́n á máa wojú kọ̀ nǹkan báyìí wọ́n á ní àṣàwọn èèyàn dúró tán nígbà tí wọ́n ń jà fún ẹ̀tọ́ yẹn àwọn lè má mọ ipa tí ẹ̀ ń gbé nísìnyí bọ̀ lọ́jọ́ iwájú tí gbogbo wa náà bá dàgbà tá darúgbó wọ́n á máa play record yẹn tẹ́ bá wo ìlú òyìnbó ìdí tó ṣe máa ń recognize àwọn tó ti kú òun ni pé àwọn ló jà fún freedom yẹn freedom kan la bẹ̀rẹ̀ lẹ́nu ẹ má wo gbogbo stress tẹ́ fẹ́ kó síra yín nínú ẹ̀ ẹ má wo pain ẹ má wo hassle tó wà nínú ẹ̀ ẹ má wo pé ṣé mo rí kankan níbẹ̀ ni it's not about that in tó wà níbẹ̀ ni pé àwa ti dúró tán a dúró tán kò ń ṣe fún Chief Sunday Igboho nìkan a dúró tán fún gbogbo ọmọ Yorùbá all over the world a ní rí jù báyìí lọ ẹ ṣé gan ni o. ẹ ṣé púpọ̀ bàbá wa Koiki a dúpẹ́ lọ́wọ́ yín fún atótónu yín ọkùnrin takuntakun akíkanjú arógun má sojo arógun má bẹ̀rù gẹ́gẹ́ bí nǹkan tí Koiki sọ gbogbo àwa tí àwọn kan lè kó yá ẹnu Yorùbá òkò àwọn dẹ̀ sọ fún ọ pé ẹni Yorùbá ti kò ní àsìkò tí a wà yìí tó bá gbé èèyàn kan péré ní àárín wa kódà kó jẹ́ ọmọ kékeré wọ́n á mọ̀ pé ẹni wa kò gẹ́gẹ́ bí sọ́ba sọ ní àárọ̀ yìí tó sọ sìn àwọn tí ojú tẹ̀ ń wọ̀ wọ̀nyí nínú àwọn ẹgbẹ́ ODF àwọn tó wá láti Ọ̀ṣun wà ń bẹ̀ láti Kwara Lagos State àwọn ètẹ̀wà àwọn wà lọ́nà mo ti kọ́ padà then àwọn kan láti Ondo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà wò bẹ́ẹ̀ yẹn Ọ̀yọ́ State Ogun State pẹ̀lú pé wọn ò tí gbé bàbá nìyẹn o tó bá fi ọwọ́ kan imagine máa ronú ọkọ̀ ara pé kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan náà pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ohun tí a sì ń bẹ̀ fún náà ní ẹ̀tọ́ wa give us our freedom give us our freedom béèrè fún ìkọ́ tó pọ̀ jù ẹ̀tọ́ wa la béèrè lọ́wọ́ yín now ibo ló ti jẹ́ crime fún ènìyàn láti máa jà fún ẹ̀tọ́ rẹ̀ ṣé ìgbéyàwó àpàpà ǹdọ́dọ́ tó ń ṣe fún wa aláṣẹ mọ́ sí máa ìpọ́ ó tó gé aláṣẹ gbéyàwó mọ́ ẹ̀dùn wá sílẹ̀ ẹ ṣé púpọ̀ Oòduà àgbè wa o. ó di ẹ́ Yorùbá nation Yorùbá nation ẹ jẹ́ kí àwọn ọmọ pé Oòduà àyẹjọ ẹ ká bàbá ẹ jí owó àwa sọ fáwọn bí ẹ fẹ́ ṣe ń jalè ní ẹwà ká yín lára ẹ wá lọ space